bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Ondo àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run, Olúwa àti Ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún ìwà láyé àti ìwà láàyè yín lórí ayé wa. A dúpẹ́ torí pé ẹ̀yin ni Ọlọ́run. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú yín àtọlá ńlá yín kí ẹ gbọ́ ọpẹ́ wa o. Olúwa Ọlọ́run wa, ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kí ìfẹ́ yín ó sì yé wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run Ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí yóò wá síwájú Ọlọ́run tí a ó tún jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A dúpẹ́ fún ìtọ́jú, ìbùkún àtọ́jú rẹ̀ lórí wa. Ọlọ́run wa ẹ ṣé o. A fi ògo, ọlá, agbára àti ìfún Ọlọ́run Ẹlẹ́dàá wa. Kí ìyìn, kí ọlá, kí agbára, ìbùkún kó jẹ́ ti Ọlọ́run wa títí láéláé, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa nílé tí wọ́n ń wò wá, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Inú wa dùn, ayọ̀ wa kún pé a tún wá síwájú ní wákàtí yìí kí a tún lè tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kẹ́kọ̀ọ́ kan lọ lọ́wọ́ nípa Kristi àti ìjọ rẹ̀. Kókó ẹ̀kọ́ náà ni Kristi àti ìjọ rẹ̀. Lónìí, ní tá a fẹ́ gbé yẹ̀wò, àwọn àlàyé tá a fẹ́ ṣe nínú Bíbélì ni pé a fẹ́ wo àwọn àpèjúwe ìjọ májẹ̀mú titun. A fẹ́ wo àpèjúwe ìjọ nínú Bíbélì. Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni àpèjúwe ìjọ nínú Bíbélì. Àwọn èdè mìíràn tàbí ọ̀rọ̀ mìíràn tí a fi pe ìjọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni a sì ń bẹ̀ yín pé kí ẹ jọ̀ọ́ kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ẹ gbé Bíbélì yín lọ́wọ́, kí ẹ mú ìwé lọ́wọ́, kí a jọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ọlọ́run yóò fi ẹ̀kọ́ rẹ̀ àti ìmọ̀ rẹ̀ yóò fi yé wa lórúkọ Jésù. A ti sọ fún wa tẹ́lẹ̀ pé tí a bá wo inú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, a rí pé Jésù Kristi ó gbé ìjọ kan kalẹ̀ níbẹ̀. Ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, kò gbóní irú kalẹ̀, kò gbé ọ̀pọ̀lọpọ̀ kalẹ̀, ìjọ kan la rí. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé Jésù Kristi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Mátíù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì lè borí rẹ̀. Ọ̀rọ̀ tí Kristi sọ nìyí. Kristi sì jẹ́ kí a mọ̀ pé òun yóò kọ́ ìjọ òun. A sì wá rí kà ní ìgbà tá a tẹ̀síwájú láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi gbé ìjọ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìṣe Àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 14 àti láti ẹsẹ̀ 14 títí di ẹsẹ̀ tó parí. A rí pé Jésù Kristi ó gbé ìjọ rẹ̀ kalẹ̀ níbẹ̀. Ohun tá a wá fẹ́ gbéyàwó lónìí ni pé kí làwọn àfiwé ìjọ náà èyí tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá dẹ̀ wá wọnú ayé lónìí, a rí pé ogunlọ́gọ̀ ìjọ òní ń bẹ nínú ayé lónìí. Ìbéèrè ni pé báwo la ṣe mọ ìjọ èyí tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ tí a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti mọ̀. Ìdí ẹ̀ la fẹ́ fi gbé ẹ̀kọ́ ti òníyẹ̀wò tó ń sọ̀rọ̀ nípa àwọn àpèjúwe ìjọ nínú Bíbélì. Àwọn àpèjúwe ìjọ nínú Bíbélì. A tún béèrè lẹ́ẹ̀kan sí pé báwo la ṣe mọ ìjọ èyí tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, èyí tí a rí àkọsílẹ̀ rẹ̀, tí a rí ìbẹ̀rẹ̀ rẹ̀, tí a rí bó ṣe lọ káàkiri gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi èyí tó sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ ní Ìṣe Àpọ́sítélì orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8. Ó ní ẹ̀yin yóò ṣe ẹlẹ́rìí mi ní
Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria àti tó fi dé gbogbo ìpìlẹ̀ gbogbo ayé. Ìjọ tí à ń wo àwòrán rẹ̀ nínú Bíbélì tá a sì wo bí ó ṣe fẹ̀, bí ó ṣe lọ káàkiri, jẹ́ a lè dá ìjọ náà mọ̀. Kí làwọn àfiwé èyí tí Bíbélì gbé kalẹ̀ fún wa tá a lè fi dá ìjọ náà mọ̀? Àwọn àfiwé náà la fẹ́ wò lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ọkàn wa balẹ̀ láti ní òye àti fi Ọlọ́run lórúkọ Jésù. Àmín. Kí ni àwọn àfiwé àkọ́kọ́ èyí tí a rí nínú Bíbélì nípa ìjọ? Tí a bá wò ó nínú Bíbélì wa, èdè Gíríkì tí a fi pe ìjọ òun ni à ń pè ní ecclesia. Èdè yìí ó túmọ̀ sí pé àwọn ẹni tí a pè láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìjọba Jésù Kristi nípa ìhìnrere. Èdè tí a lò tí a pè ní ecclesia, àfiwé àkọ́kọ́ tá a fi ìjọ wé ni àwọn ẹni tí a pè láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nínú èdè Gíríkì, èdè tí a lò ìjọ òun ni ecclesia. Èdè àkọ́kọ́ nìyí. Èdè kejì tí a lò ní èdè Gíríkì fún ìjọ èyí tó túmọ̀ sí pé kuriakus. Kuriakus ní èdè Gíríkì túmọ̀ sí pé ohun tí ń ṣe ti Olúwa, àwọn tó jẹ́ ti Olúwa. Àwọn olóyìnbá sọ pé belonging to the Lord, àwọn tó jẹ́ ti Olúwa. Báwo la ṣe jẹ́ ti Olúwa? A jẹ́ ti Olúwa nípa jíjọ̀wọ́ ara wa fún ìgbésẹ̀ Ọlọ́run fún ìgbàlà tá a ti rí nínú Bíbélì. Tí a bá ti gbé àwọn ìgbésẹ̀ náà, a jẹ́ ti Olúwa. Àfiwé àkọ́kọ́ tí a fi ìjọ májẹ̀mú titun wé nìyí. Àfiwé àwọn ẹni tí a pè láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìjọba Kristi nípa ìhìnrere Jésù Kristi Olúwa wa. Àwọn là ń pè ní ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. A pè wá jáde láti inú òkùnkùn, a pè wá láti inú ìkẹ́kùn Sátánì, a sì pè wá sínú ìsìn àti òmìnira Jésù Kristi. Ìpè tí a pè gbogbo ìran ènìyàn nìyí wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Èdè yìí ó sì tún ní àfiwé tí a ń pè ní ìjọ. Ìbéèrè táwọn abira wa léèrè ni pé èmi, ìwọ, gbogbo wa ìjà ti pè wá láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìjọba Jésù Kristi, sínú òmìnira àti ìsìn tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nínú ìjọ májẹ̀mú titun, nínú ìjọ rẹ̀ tó gbé kalẹ̀ nínú májẹ̀mú titun. Ilé gbọ́dọ̀ yé wa, ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń wò wá nílé. So èdè àkọ́kọ́ nìyí, àfiwé àkọ́kọ́ nìyí tí a fi ìjọ wé. Ìjọ jẹ́ àwọn ẹni tí a pè, èdè Gíríkì sọ pé ecclesia, àwọn ẹni tí a pè láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìjọba Jésù Kristi nípa ìhìnrere rẹ̀ tá a pè ní ìjọ ni. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a tún lo èdè Gíríkì kan náà tó túmọ̀ sí kuriakus, àwọn ẹni tó jẹ́ ti Olúwa, àwọn tó jẹ́ ti Jésù Kristi. Ohun tá a pè àfiwé àkọ́kọ́ tá a fi ìjọ wé nìyí. Tí a bá kíyèsí Bíbélì wa rí pé ìjọ tá a rí nínú Bíbélì ìtumọ̀ rẹ̀ pín sí ipa méjì. Ìjọ tá a rí nínú Bíbélì ìtumọ̀ rẹ̀ pín sí ipa méjì. Ipa àkọ́kọ́ ó ní ìjọ gbogbogbò. Àwọn olóyìnbá sọ pé universal. Universal túmọ̀ sí gbogbogbò ní gbogbo àgbáyé. Ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ ní gbogbo àgbáyé. Báwo ló ti rí bẹ́ẹ̀? Tá bá padà sí ìwé Matthew orí 16, 16, tá bá wo ẹsẹ̀ 22, àti ka ẹsẹ̀ Bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún wa. A tún kà á sí wa létí lẹ́ẹ̀kan sí. Jésù Kristi sọ pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ohun tí Jésù Kristi sọ nìyí. Ìtumọ̀ èyí tí a lò ní ìgbà tí Jésù sọ̀rọ̀ ni pé ìjọ tí Jésù Kristi lóun yóò gbé kalẹ̀ kì í ṣe ìjọ agbègbè kan, bí kò ṣe ìjọ gbogbogbò, universal church. Ìtumọ̀ àkọ́kọ́ èyí tí a rí nínú májẹ̀mú titun nípa ìjọ nìyí. Ìtumọ̀ èkejì ni pé ìjọ a tún rí ìtumọ̀ rẹ̀ ní agbègbè sí agbègbè. Àwọn olóyìnbá sọ pé local. Fún bí àpẹẹrẹ, tí ẹ bá wo Kọ́ríńtì kínní orí kínní
tá bá kíyèsí ẹsẹ̀ kejì, a lo ìjọ ní agbègbè kan. Ẹ wò ó ní sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì, àwọn tí a sọ di mímọ́ nínú Kristi Jésù, àwọn tí a ń pè ní ènìyàn mímọ́ pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa níbi gbogbo, ẹni tí ń ṣe tiwọn àti tiwa. Ẹ wo èdè tí a lò níbí yìí, a ní sí ìjọ àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Kọ́ríńtì. À ń lo ọ̀rọ̀ ìjọ ní gbogbogbò universal, a dẹ̀ ń lo ọ̀rọ̀ ìjọ ní agbègbè sí agbègbè tí í ṣe local. Ọ̀nà méjì tí a fi lo ọ̀rọ̀ tàbí èdè tí a ń pè ní ìjọ nìyí. Ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ a ò lò nínú májẹ̀mú tuntun, tó túmọ̀ sí pé onírú ìgbékalẹ̀ ìjọsìn tàbí onírú ìjọ ìyapa tó yàtọ̀ síra wọn, a ò lò bẹ́ẹ̀. A ò lo ọ̀rọ̀ ìjọ bẹ́ẹ̀ nítorí pé ní ìgbà àwọn àpọ́stélì kò sí èmi ní ti Paul, kò sí èmi ní ti Apollo, kò sí èmi ní ti Kéfà, kò sí onírú ìjọ gẹ́gẹ́ bí a ti rí wọn nínú ayé lónìí. Ó fẹ́ wà, ṣùgbọ́n àwọn Paul sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nípa ìmísí Ọlọ́run. A ò rí nǹkan tó jọmọ́ yẹ́lẹyẹ̀lẹ ìsìn tàbí ìjọ ní àkókò tiwọn. Tá a bá sọ nípa ìjọ nínú Bíbélì, à ń sọ nípa ìjọ gbogbogbò tí ń ṣe ìjọ Kristi tí ń ṣe tẹyọ kan, àti ìjọ agbègbè kọ̀ọ̀kan bíi Kọ́ríńtì, bíi Róòmù, bíi Éfésù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà méjì tí a fi lo ọ̀rọ̀ ìjọ ní inú Bíbélì. Àfiwé àkọ́kọ́ ó ní pé ìjọ jẹ́ àwọn ẹni tí a pè láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ nípasẹ̀ ìyìnrere Jésù Kristi Olúwa wa. Ilé gbọ́dọ̀ yé wa, ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń wò wá nílé. Àfiwé kejì tá a lo ọ̀rọ̀ ìjọ, a sọ pé ìjọ jẹ́ ìjọba, ìjọba sì jẹ́ ìjọ. Báwo ló ti rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò ní ìtumọ̀ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. A ní ìjọ, ó jẹ́ ìjọba, ìjọba sì jẹ́ ìjọ. Èdè ìjọ tí a lò nínú májẹ̀mú titun àti ìjọba, à ń lò wọ́n síra wọn nínú májẹ̀mú titun ni. Báwo ni a ṣe mọ̀ bẹ́ẹ̀? A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ sẹ́yìn pé ọ̀rọ̀ tí a ń pè ní ìjọba, òun náà ló túmọ̀ sí ìjọ. Ọ̀rọ̀ tí a ń pè ní ìjọ, òun náà ló túmọ̀ sí ìjọba. Àfiwé mìíràn tí a lo ọ̀rọ̀ ìjọ nínú májẹ̀mú titun nìyí. Tá bá kíyèsí a rí pé ní ìgbà tí Jòhánù onítẹ̀bọmi dé, ó ń wàásù pé ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 2 pé kí àwọn ènìyàn kí wọ́n ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ìjọba Ọlọ́run kò ní pẹ́ dé. Tá bá tún tẹ̀síwájú sí, a rí pé Jésù fúnra ara rẹ̀, òun náà ń dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ìwé Mátíù orí 4 ẹsẹ̀ 17 pé kí àwọn ènìyàn kó ronúpìwàdà nítorí ìjọba Ọlọ́run kò ní ṣe kí ni, ó kò ní pẹ́ dé, that is pé ó kù sí dẹ̀dẹ̀. A dẹ̀ rí pé Jésù Kristi náà rán àwọn àpọ́sítélì rẹ̀ 12 jáde láti lọ wàásù fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. A dẹ̀ tún rí kà pé Jésù Kristi tún rán àwọn àdóje 70 àwọn ọmọlẹ́yìn jáde ní ìwé Lúùkù orí 10 láti lọ wàásù fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. A fẹ́ jẹ́ kí a mọ̀ pé ọ̀rọ̀ tí a ń pè ní ìjọba, òun náà ni ó túmọ̀ sí ìjọ. Àpèlé ọ̀rọ̀ ìjọ òun ní ṣe ìjọba. Eléyìí gbọ́dọ̀ yé wa dáradára. A ti wo àwọn ẹsẹ̀ Bíbélì tó jẹ́ ká mọ̀ pé ìjọ ó jẹ́ ìjọba. A ti wo ẹsẹ̀ Bíbélì ìwé Mátíù orí 16 16, àti wo 18, a dẹ̀ ti wo 19 ẹsẹ̀ 19. Ẹsẹ̀ 19 sọ pé Jésù sọ pé èmi yóò fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé la ó dè ní ọ̀run, ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó tú ní ọ̀run. Tá bá kíyèsí ẹsẹ̀ 20 18,
Jésù sọ pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé. Jésù sọ̀rọ̀ ìjọ ní ẹsẹ̀ 18. Jésù sọ̀rọ̀ ìjọba ní ẹsẹ̀ 19. Ìjọba àtijọ́ tàbá kíyèsí Kristi lóhùn yóò kọ́ ní ẹsẹ̀ 18. Ẹsẹ̀ 19 Kristi sọ fún Pétérù pé òun ó fún ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. A ti ṣàlàyé pé kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run ó túmọ̀ sí pé oore ọ̀fẹ́ àtàṣẹ láti wàásù ìrere àkọ́kọ́ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn, tí àwọn ènìyàn sì gbàgbọ́, tí a sì ṣílẹ̀kùn ìjọba Ọlọ́run sílẹ̀, tí àwọn ènìyàn sì fi rọ́ wọlé. So àfiwé tí à ń lo ọ̀rọ̀ ìjọ nínú Bíbélì, pàtàkì jùlọ májẹ̀mú titun, òun ni ìjọ jẹ́ ìjọba. Tá bá sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run, a rí pé ìjọba Ọlọ́run ń sọ fún wa pé níbi tó ti ṣẹ̀wá mí ní origin, níbi tó ti bẹ̀rẹ̀, tá bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí a pè ní ìjọba Ọlọ́run, kingdom of God, ó jẹ́ ká mọ̀ pé ó ń sọ fún wa níbi tó ti bẹ̀rẹ̀, níbi tó ti wá. Tẹ́ ẹ bá nígbàgbé, nígbà tí Jésù Kristi sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kó máa gbàdúrà, ó ní kó máa gbàdúrà pé kí ìjọba Ọlọ́run kí ó ṣe kíni, kí ó dé. Níbo ló wà tó ti kó máa gbàdúrà? Ó wà ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìdí tá a fi lo ìjọba Ọlọ́run nìyí. Adẹ̀wáríkà pé ìjọba àtìjọba Ọlọ́run àtìjọba Kristi nǹkan kan náà ló túmọ̀ sí. Kí ẹ má ṣe gbàgbé, Kristi fúnra ara rẹ̀ ló tún fi àwọn àpọ́sítélì rẹ̀ lọ́kàn balẹ̀ ní ìwé Máàkù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 tó sọ pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí ọ̀kan nínú ẹ̀yin tó dó níhìn lónìí tí ó tọ́ ikú wò títí tẹ́ ó fi rí ìjọba Ọlọ́run tí ó fi dé pẹ̀lú ọwọ́ agbára. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn tó wà láàyè ní àkókò náà kì í ṣe gbogbo wọn ni yóò kú títí tí wọ́n fi rí ìjọba Ọlọ́run, èyí tí Jésù Kristi ń sọ nípa rẹ̀ pé yóò dé. Tí ó bá sì máa dé, yóò dé pẹ̀lú kíni? Yóò dé pẹ̀lú ọwọ́ agbára. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1 ló sọ bẹ́ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. A tún lo ọ̀rọ̀ tá a pè ní ìjọba Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó pète pèrò ìjọ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá, òun ni Ọlọ́run. A tún lo èdè kan tí a pè ní ìjọba Kristi. Ìyẹn túmọ̀ sí pé Jésù Kristi ni ẹni tó kọ́, ni ẹni tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà, ẹni tó jẹ́ orí fún ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. A ti sọ nípa ìjọba Ọlọ́run, ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìjọba Ọlọ́run ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. A tún sọ pé ìjọba ọ̀run, ó sọ ibi tí ó ti ṣẹ̀ wá. À ń sọ nípa ìjọba Kristi, ó sọ pé Kristi ló kọ́, Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà, Kristi ló sì jẹ́ orí fún ìjọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 13 ẹ ká gbọ́n tí Bíbélì wí. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 13 kí l'Olúwa wí? Ó ní ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ó ní ìjọ rẹ̀. Èdè tí a ń pè ní ìjọba Ọlọ́run, a lò nínú ìwé Matthew, a lò ní 37 37 times ní ìwé Matthew. Èdè tí a ń pè ní ìjọba ọ̀run, a lò nínú ìwé Máàkù ní 15 times, 15, ìgbà 15 la lò. Ọ̀rọ̀ tí a ń sọ pé ìjọba Ọlọ́run nínú ìwé Lúùkù, a lò ní 23, ìgbà 23 la lò àwọn ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí a pè ní ìjọba ọ̀run, ìjọba Ọlọ́run, kingdom of heaven, kingdom of God, àti èdè tí a lò ní kingdom of Christ. Àwọn èdè yìí nǹkan kan náà ló túmọ̀ sí, kò yàtọ̀ síra wọn. A ti fi ọkàn wa balẹ̀ pé tá bá ń sọ nípa ìjọba ní ohun mẹ́rin pàtàkì, ohun mẹ́rin tó ṣe pàtàkì. Tá bá ń sọ nípa ìjọba ò lè jẹ́ ìjọba
a gbọ́dọ̀ ní ọba, a gbọ́dọ̀ ní agbègbè, a gbọ́dọ̀ ní òfin, a sì gbọ́dọ̀ ní àwọn ọmọ ìlú. Olóyìnbó sọ pé we must have a king, we must have a territory, we must have citizen, and must have law. A gbọ́dọ̀ ní ọba, a gbọ́dọ̀ ní agbègbè, a gbọ́dọ̀ ní àwọn ọmọ ìlú, a sì gbọ́dọ̀ ní òfin. Láìsí nǹkan mẹ́rin a lè pe nǹkan ní ìjọba. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Àwa sọ fún wa pé ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ó ní ohun àlàyé mẹ́ta. Jésù Kristi náà ni ọba. A ti kọ́ wa lẹ́kọ̀ọ́ lélẹ̀ pé Jésù Kristi ni ọba. Agbègbè rẹ̀ ní gbogbo àgbáyé tí gbogbo ọkàn àwọn ọmọ Kírísítẹ́nì wà. Àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà nínú rẹ̀ làwọn Kírísítẹ́nì níbi gbogbo. Òfin rẹ̀ torí ìjọba náà ó gbọ́dọ̀ lófin. Òfin ìjọba náà tàbí òfin ìjọba Kristi òun ni májẹ̀mú titun. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa nítorí pé òfin Kristi nìyí. Àwa rí i pé ẹ̀kọ́ àtọwọ́dọ́wọ́ àtonírú ẹ̀kọ́ táwọn èèyàn ń gbé kalẹ̀ nípa ìjọba tí wọ́n sọ pé Jésù Kristi ń bọ̀ wá lẹ́lẹ́kejì láti wá jọba ẹgbẹ̀rún ọdún kì í ṣẹ̀kọ́ Kristi nítorí pé Jésù Kristi ń jọba lọ́wọ́lọ́wọ́. Báwo la ṣe mọ̀? Tá a bá kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, kí a wo ohun tí Ọlọ́run sọ nípa ìgbà tí ìjọba Jésù Kristi ní ìgbà tí ó bẹ̀rẹ̀. Ẹ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ wo ẹsẹ̀ 36. Ó ní ǹjẹ́ kí ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájúdájú pé Ọlọ́run ti fi Jésù náà tí ẹ̀yin kàn mọ́ àgbélébùú jẹ́ Olúwa àti Kristi. Ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ ni a ti fi jẹ ọba, onídàájọ́ àti olùgbàlà gbogbo aráyé. Eléyìí gbọ́dọ̀ yé wa nípa àfiwé ìjọ nínú májẹ̀mú titun. A sọ fún wa pé ìjọ jẹ́ àkọ́kọ́ tá a kọ́ sọ nípa a sọ fún wa pé ìjọ jẹ́ àwọn ẹni tí a pè jáde láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ Jésù Kristi nípa ìyìnrere rẹ̀. Èkejì a sọ fún wa pé ìjọ jẹ́ ìjọba Kristi. Àwọn àfiwé tí a fi ìjọ wé nínú májẹ̀mú titun nìyí. A rẹ̀ ti fún wa ní àwọn ẹsẹ̀ Bíbélì èyí tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀. Nígbà tá a kíyèsí Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 24 15-24 a sọ fún wa níbẹ̀ pé ní ìgbà tí àkókò bá tó Kristi yóò gbé ìjọba náà padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká wo Bíbélì. Kọ́ríńtì kìíní orí 15 ká wo ẹsẹ̀ 24 kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní nígbà náà ni òpin yóò dé, nígbà tí ó ti fi ìjọba fún Ọlọ́run àní bàbá, ní ìgbà tí ó bá mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò. Ìjọba èyí tí Jésù Kristi ń ṣe ìjọba lé lórí tó jọba lé lórí nígbà tí àkókò òpin gbogbo bá dé, a sọ wá pé Jésù Kristi yóò gbé ìjọba náà padà sí ọ̀dọ̀ Ọlọ́run pé àwọn ènìyàn tí mo ṣe ìjọba lé lórí nìyí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìjọ òun ni ìjọba. Ìjọ jẹ́ àwọn ẹni tí a pè jáde láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Àfiwé mìíràn èyí tá a tún lo ọ̀rọ̀ ìjọ tí ń ṣe ìkẹta, ìjọ jẹ́ ilé Ọlọ́run tàbí ẹbí Ọlọ́run. Ìjọ jẹ́ ilé Ọlọ́run tàbí ẹbí Ọlọ́run. A pè ìjọ ní ilé Ọlọ́run, God's house. Ẹ ká wo ẹsẹ̀ Bíbélì tó fẹsẹ̀ wa múlẹ̀. Ìwé Éfésù orí kejì. Ìwé Éfésù orí kejì kí ni Bíbélì kọ́ wa? Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 kí Ọlọ́run sọ fún wa. Ìwé Éfésù orí kejì ẹsẹ̀ 19 kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀ jẹ́ olóòótọ́ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run. Wonderful. Àti rí níbí yìí pé a sọ pé ìjọ jẹ́ ilé Ọlọ́run, ẹbí Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa.
ẹ ká tún fi ẹsẹ̀ wa múlẹ̀ sí ìwé Tímótì kínní orí kẹta ẹsẹ̀ kẹrìnlá. Tímótì kínní orí kẹta ẹsẹ̀ kẹrìnlá. Kí ni àlàyé tí Ọlọ́run ṣe fún wa nípa ìjọ? Tímótì kínní orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkarùndínlógún. Ẹ gbọ́ o. Ó ní ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín, mo sì ń retí àti tọ̀ ọ́ wá ní jọjọ, ṣùgbọ́n bí mo bá pẹ́, kí ìwọ kí ó lè mọ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí ń ṣe ìjọ Ọlọ́run alààyè, ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́. A sọ fún wa pé ìjọ ó jẹ́ ilé Ọlọ́run. Ilé Ọlọ́run kan sì ni Jésù Kristi gbé kalẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ̀yin ènìyàn wa nílé. Ẹ̀kọ́ yìí nípa àpèjúwe ìjọ yóò máa tẹ̀síwájú ní ìgbà mìíràn tá ó tún wá síwájú yín. À ń bẹ̀ yín pé kí ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ máa kẹ́kọ̀ọ́ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ẹ̀kọ́ rẹ̀, ìmọ̀ rẹ̀ àti òye rẹ̀ yé wa. A ó sì máa dàgbà nínú tí ń ṣe ti Ọlọ́run lórúkọ Jésù. Àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti ìbùkún àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.